وما الحسن في وجه الفتى شرفا له إذا لم يكن في فعله والخلائق إذا لم يكن في فعله والخلائق ìrẹwà ojú ètò ní iyì fọmọ ènìyàn ìrẹwà ojú ètò làgbéga fọmọ ènìyàn tíṣẹ́ bá bùrẹ́wà táwọn ìwà tún bùrẹ́wà gan bí iṣẹ́ bá bùrẹ́wà táwọn ìwà tún bùrẹ́wà gan. The beauty of man is not enough eminence for him. The beauty of man is not enough eminence for him. Without good behavior and without good deeds for him. Without good behavior and without good deeds for him. وما الحسن dáadáa ò máa bẹ alḥusnu fi wajhi al-fata dáadáa tí ń bẹ lójú ọmọnìyàn ẹwà tí ń bẹ lójú ọmọ ènìyàn ma huwa sharafan lahu kò tí ì tó ní iyì fún o kò tí ì tó lágbéga fún o idha lam yakun alḥusnu nígbà tí dáadáa yẹn ò bá ti máa bẹ fi fa'ilihi nínú iṣẹ́ rẹ̀ tó lóun ń ṣe iṣẹ́ rẹ̀ láàrin òun àtọlọ́hun iṣẹ́ rẹ̀ láàrin òun àtàwọn èèyàn ẹ̀dá rẹ̀ tí ò bá ti sí dáadáa ń bẹ tí ò sí ẹwà ń bẹ wal khala'iq àti nínú àwọn ìwà rẹ̀ láyé tọba àwọn àdámọ̀wà ẹ̀ àwọn ìwà rẹ̀ tí ń wù tí ò bá ti sí dáadáa yẹn ń bẹ gbogbo ẹwà tó lè lóun wà lójú irọ́ ni òtún bá ń tẹ́ ni kò jámọ́ nǹkankan kọ́lọ́n kò ṣọ́ wa. Ma'as salam.